ẹ̀yin èèyàn mi ẹ wò ó àṣírí tí ń túbọ̀ díẹ̀díẹ̀ pé sọ àwọn pípù yìí náà support wa tọ́ndà àwọn máa ṣe bíi pé ẹ má sọ̀rọ̀ Yorùbá nation ẹ bá sọ̀rọ̀ Yorùbá nation létí wa kí ní ká gbá kan owó kan ṣẹ́ni nígbà tí bàbá Èkìtì ń sọ bẹ́ẹ̀ mo ní ṣe ni mo lanú lẹ̀ àwọn Yíbò tún wá ní tó bá jẹ́ pé àwọn rí èèyàn tó dàbí ṣi Sunday Igboho ẹ wò ọ̀rọ̀ kì í síbẹ̀ mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ọ bí bàbá Èkìtì bí wọ́n ṣe ṣàlàyé bàbá Èkìtì ń try mo kàn sára sí wọn wọ́n ń try gidi ni ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. respect sir adára fún yín iná ẹ má jẹ́ ṣépè fún yín ẹ mọ̀ rí owó ná torí mo ti ń bá sọ èdè Yorùbá ìjìnlẹ̀ lè má understand ẹ̀ àgbàrá ìfokòtò eré ayé yín ò ní fòyín rò láṣẹ Olódùmarè. mo jáde ní nǹkan bí aago 6:30 láàárọ̀ yìí cross to another state nígbà tó tó nǹkan bíi 8 o'clock mò ń padà bọ̀ ní ibùgbé mi nínú ìrìnkèrindò bàbá Èkìtì mo débì kan mo bá àwọn ọlọ́pàá civil defence army name them àti àwọn traditional security of Yorùbá là wọ́n bá dá mi dúró mo bá dúró mo dúró àwa jọ ń sọ̀rọ̀ ìkan wá wò mí dáadáa ó ní kì í ṣe ẹ̀yin náà pè ní bàbá Èkìtì mo ní bẹ́ẹ̀ ni ọmọ Sunday Igboho mo ní bẹ́ẹ̀ ni Sunday Igboho ọmọ Sunday Igboho ni àwọn tá a jọ wà nínú mọ́tò ẹ̀rù ti ń bà wọ́n bí ọlọ́pàá yẹn ṣe gbé ìbọn ẹ̀ fún èkejì nìyẹn ló bá gbé mi sókè ó ní àwọn appreciate iṣẹ́ bàbá. Everybody here, we are talking about it every day. We are tired for the situation we are. We the security, kí wo àmì wà níbí báyìí, kíní kan wà níbí báyìí, kíní kan wà níbí. Ó ní àti aago 12 alẹ́ àná làwọn ti wà níbi táwa yìí. Pé wọ́n ṣiṣẹ́ kárakára, but nothing to show for it. Ẹ sọ fún bàbá òòṣà kókó má dáwọ́ dúró. A wà lẹ́yìn bàbá òòṣà o. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá lọ kí ọlọ́pàá ńlé ẹ̀yin lẹ máa fọlọ́pàá lówó tó bá jẹ́ ọlọ́pàá ló wá kí yín lé ẹ̀yin náà lẹ tó máa fún ọlọ́pàá lówó wọ́n bá kí wọ́n bá kò ó rè you're welcome wọ́n bá kí wọ́n bá kò wọ́n fún mi ní 3,000 kí n fi repo sí mọ́tò kí n má bínú pé ó kéré pé kí n jọ wọn fẹ́ kíṣẹ́ yẹ ó dúró pé they appreciate what Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà and Baba Akintoye is doing. Pé true. Àwọn tó wà ń bẹ̀, not all of them are Yorùbá o. Benue wà ń bẹ̀, Igbo wà ń bẹ̀, Hausa wà ń bẹ̀. Pé they love it. Èmi mo lè lé pé èmi ni mo jẹ́ ẹni àkọ́kọ́ tọ́lọ́pàá ta lọ́rẹ. Lórí. Mo fẹ́ kówó yẹn pamọ́ pé nínú ìrèkèrìdò Bàbá Èkìtì àwọn ọlọ́pàá that they appreciate Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n rí pé ohun tó tọ́ lọ́mọ Adéyẹmọ ń ṣe tí wọ́n rí pé ní ìkóríta tí Yorùbá wà yìí we need what we call our freedom pé tí wọ́n rí ní ìkóríta tá a wà yìí pé lóòótọ́ àti lódodo tí a bá tètè jára mọ́ omi máa tẹ̀yìn wọ̀gbìn ìran Yorùbá lẹ́nu mo wá surprise mo kọ owó yẹn tí wọ́n ní rárá o mo lé mi ló yẹ kí n fún yín wọ́n nínú pé àwọn náà ẹni tó fún mi lówó yẹ olóhùn náà fẹ́ contribute for the struggle pé so bó bá jẹ́ epo mo lè fẹ́lẹ́ rà sí mọ́tò kí n fi rà sí. Iṣẹ́ ọmọ Adéyẹmọ ń tẹ̀síwájú ni mo fi máa sọ pé kẹ́ ẹ fi hẹ̀ sí kẹ́ ẹ fi sí kẹ́ ẹ mú tẹ̀gàn kúrò kẹ́ ẹ fi tẹ̀gàn sí ìránṣẹ́ Olódùmarè ní Sunday Adéyẹmọ jẹ́ tọlọ́run ọba mìíràn sí ìran Yorùbá ìránṣẹ́ Olódùmarè ọ̀gá ògo ní Sunday Adéyẹmọ jẹ́ ìyẹn ni pé ohun tó Adéyẹmọ ń ṣe tó dúró fún níjọ́ kan mo lórí ọ̀fẹ́ àti bá wọn sọ̀rọ̀ pé kí ló tiẹ̀ gbé yín débi tẹ́ wà yìí tí ò bá jẹ́ ṣe Yorùbá nation irú àwa yìí ò lè lórí ọ̀fẹ́ láti súnmọ́ Sunday Ìgbòho kì í ṣe ti gbéraga ní lẹ́bù tọ́lọ́run ọba mi ti gbé sí ṣùgbọ́n ó sọra ẹ̀ kalẹ̀ for the survival of the Yorùbá race
tabarẹ́ ni bàbá Sokoti nígbà tá a jọ ń sọ̀rọ̀ pẹ̀lú olóyè Ìgbòho nígbà tó lóye tá a pè wọlé ó ní ẹni tí aráyé bá ń fẹ́ tí ènìyàn kan bá ń ba bínú ó ní irú ẹni bẹ́ẹ̀ ó ń waná lé orí ara ẹ̀ ní ó ní ẹni tí aráyé dunnú sí tí ìwọ wá rí tínú ẹ̀ ń bàjẹ́ onítọ̀hún ò bá múra inú onítọ̀hún ò lè dùn mọ́ láéláé ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún tá bá ti yọwọ́ bàbá Awólọ́wọ̀ bàbá Jeremáyà Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò tún sẹ́ni tó lérò lẹ́yìn bí Sunday Ìgbòho gbogbo rálì tí Sunday Ìgbòho ṣe ẹni bá ní pé wọ́n á 5,000 10,000 fún wọn kó tó wá sí rálì kó jáde títa kó wá sọ it is because Ọlọ́run ń fẹ́ ènìyàn gan tó ń fẹ́ ìṣẹ̀dálẹ̀ Yorùbá tó ránṣẹ́ tó ń fẹ́ tèmi bá lè tí ọlọ́pàá bá lè pàdé mi lọ́nà torí pé I say that I belong to Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tí wọ́n rí wípé iṣẹ́ gidi lọ́mọ Adéyẹmọ ń ṣe who am I to say no to that Sunday Ìgbòho ẹ ní kú ẹ ní rùn o bẹ́ẹ̀ ni korokoro ayé ò ní lò fún yín jó iwájú lọ̀pá ìbìtì máa ń rí sí iwájú lẹ́ẹ̀mọ́ lọ láṣẹ Olódùmarè iṣẹ́ tọ́lọ́run ọba mi gbéra yín ẹ̀ẹ́jẹ̀ lájẹ. A legend of our time. Either or Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ bóyè tó kan ara wo ẹ má ṣe wò mí níran ẹ bá mi dá sọ̀rọ̀ yìí torí pé ó lè kan ara ẹ̀dẹ̀ o ṣẹ̀wárí pé ó ti ń kan ara ẹ̀dẹ̀ o ó ti wá ń kan ara ẹ̀dẹ̀ o. Àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni. Òwe nípa fún mi. Ó ní pé òwe ló ń pa mọ́ ni. Adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwe kò ní gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní kò ń fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóhùn onílé wò àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún. Bẹ́ẹ̀ ni àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún mo kí yín pé ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú ojúmọ́ rè gbogbo ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáyé gbogbo ọmọ Yorùbá àánú Ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ rẹ̀ yóò máa bá yín gbé a ò kúkú ní ṣàṣedànù ọ̀tá ò ní borí wa ìran bàbá wa náà sọ wípé ìkèké ní máa ń lékè igi àwa la ó lékè àwọn ọ̀tá wọ́n ní ìran òṣìbàtà ní máa ń lékè odò àwa la máa lékè àwọn ọ̀tá wa àwọn bàbá wa ló tún tẹ̀síwájú wọ́n ní ọmọ ní máa ń sìnkú ìrókò bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè àwa la ó sì kó àwọn ọ̀tá wa bẹ́ẹ̀ ni ọ̀tá ò ní rẹ̀yìn wa o àgbàrá yìí fòkòtò eré ayé yìí ò ní fún yín rò mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè kàkàkí Olódùmarè àtòrí kàkàkí Olódùmarè ìyá olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá àwọn tọ́lọ́run ọba mìíràn níṣẹ́ fún ìgbédìde àti ìmúpadàbọ̀sípò ìran Yorùbá lọ́gbára Ọlọ́run wọn ò ní ṣàṣedànù wọn ò dẹ̀ rí iṣẹ́ náà jẹ́ iṣẹ́ tọ́lọ́run ọba mi Èdùmàrè tó gbélé wọn lọ́wọ́ mo forúkọ àwọn méjèèjì àwọn bàbá méjèèjì olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá àti eégún láti kẹ́yìn gbalẹ̀ bàbá Professor Banji Akíntóyè mo forúkọ wọn kéyìn l'Amẹ́ríkà ní London ní Canada káàkiri gbogbo àgbáyé pé àlàáfíà Ọlọ́run yóò jọba nílẹ̀ Yorùbá ẹni Ọlọ́run ọba mi rán òun lọ́lọ́run ọba mi pè ẹni Ọlọ́run ọba mi pè òun lọ́lọ́run ọba mi ṣe lógo Yorùbá ẹ rí ọ̀rọ̀ tí mo sọ lánàá tí mo ní ìyá kan sọ fún mi tí mo dẹ̀ play voice message tí ìyá yẹn send sí mi pé àwọn Fúlàní wọ́n ní gbogbo bíríìjì ilẹ̀ Yorùbá làwọn máa já táwọn bá ti bẹ̀rẹ̀ pé nítorí kíni àwọn ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gbogbo wa ládẹjọ fojú rí gbogbo wa lájọ fetí gbọ́ gbogbo wa là ń rí kì í ṣe wọ́n ní mọ́ bí wọ́n ṣe ń ya wọlé lọ́tún lọ́sì bí wọ́n ṣe ń ya wọlé lógún lọ́gbọ̀n bí wọ́n ṣe ń ya wọlé nígbà láàádọ́rin láàádọ́je gbogbo wa la rí wọn kí ló kù mo sọ nínú ọ̀rọ̀ mi kan tẹ́nìyàn bá ti bá àgbà rìn á mọ̀ ṣe àgbà yìí àwọn àgbà tó bá ní làákàyè tó ní ọgbọ́n lórí ohun gbogbo tẹ́nìyàn bá fẹ́ ṣe láyé tí ò bá sí ń tán pè ní òmìnira tẹ́nìyàn ò bá ní òmìnira ẹ̀ àti jẹ gan máa nira fún bẹ́ẹ̀ nìyàn ò bá ní òmìnira tá a bá gbóúnjẹ lé lọ́wọ́ báyìí kò sí nínú òmìnira wa gbóúnjẹ fún tó bá bu òkèlè tó fi ọbẹ̀ sí tó ní kó máa gbé lọ sẹ́nu tó wojú ọ̀gá ẹ̀
ọwọ́ yẹn máa gan bẹ́ẹ̀ ni tí ọ̀gá ẹ̀ bá ṣe báyìí sí pé ìwọ tá bá bí ẹ dá gbóúnjẹ yẹn sẹ́nu ọwọ́ yẹn máa gan bẹ́ẹ̀ ni ebi dẹ̀ ń pa it is because he did not have a freedom kò lómìnira ni ṣùgbọ́n ẹni tó bá lómìnira á jẹun lásìkò tó wù á rìn lásìkò tó wù á ṣeun tó wù lásìkò tó wù let me give you one example gbogbo wa là ń pariwo Traoré o we want somebody like Traoré in Yoruba land we want somebody like Traoré in Yoruba land iṣẹ́ tí Traoré ṣe a lè ṣe it is true God has already given us our Traoré ibi tó ní kálukú ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ Traoré títí wa gan tó ṣe ju ti Traoré ti Burkina Faso lọ torí nígbà tí ìran Yorùbá sùn ọ̀tá wa wá ó fún èpò sínú àlìkámọ̀ ó bá títí ẹ lọ ṣùgbọ́n nígbà tí olóyè ṣe Sunday Igboho dé ó ń jí wa wípé ọ̀tá ti kó wa lẹ́rù lọ ni mo fi pè sọ̀rọ̀ yẹn pé òun ti ń ké tó pé ẹ jí ọ̀tá ti ń kó wa lẹ́rù lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ ní Burkina Faso lé ní òṣàṣedé ṣẹlẹ̀ it is because the Burkina Faso speak one language. They speak one voice. They have one culture. Check me. They have one culture. They speak one language. They have one mission. Ogun tó ń jà àwọn tẹ́lẹ̀, tó ń jà Burkina Faso tẹ́lẹ̀ ni ogun leadership. Tó ń kó wọn sí abẹ́ France tí France fi ń rí ògo wọn ń lò táwọn fi ń jìyà ẹjọ́ tí n bá sọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹ má bá mi kọ́ bẹ́ẹ̀ pé bàbá Èkìtì ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ ń sọ I need text message this morning kẹ́ má bá mi comment ohun gbogbo tá à ń rí mo kà nínú ìwé lẹ́nìí nínú pẹ̀wé newspaper Traoré ti introduce free education wọ́n ti ní tòmátì kínní wọ́n ti ní oko rẹpẹtẹ ó ti ń kọ́lé fún àwọn Burkina Faso free house kí ni ohun yìí ṣe é ṣe ní ìrọ̀rùn it is because the only problem that Burkina Faso tí wọ́n ní tẹ́lẹ̀ ni pé bad leadership tó ń kó wọn sí under France tí France ń lo ògo wọn táwọn ò rí ògo wọn lò adẹ́rabọ́yìn ọmọlájà rokosu àbí ẹ má bínú Ọláyínká Bólúwájí ogun ẹyọ kan tó kojú fún Burkina Faso ogun ẹyọ kan tí Burkina Faso ń face nígbà tí ọmọkùnrin yẹn tó wà ní táǹpẹ̀ ní Traoré today nígbà tó lórí ọ̀fẹ́ tó rí wípé ó yẹ káwọn máa gbádùn kàkà káwọn gbádùn ìyà làwọn ń jẹ ó yẹ káwọn náà máa yọ̀tọ̀ mi pẹ̀lú ìbá ohun tí Ọlọ́run ọba mi tó kó lé wọn lọ́wọ́ kàkà bẹ́ẹ̀ òṣì ló ń ta wọn lójoojúmọ́ ẹ má bínú mò ń bọ̀ òṣì ló ń bá wọn fínra lójoojúmọ́ ìyànilọ́tún ìyànilọ́sì ó wá gbàjọba lọ́wọ́ bá leader tó jẹ́ ìkan nínú àwọn àgbààgbà wọn ẹ má bínú mò ń bọ̀ orun yẹn ń nà mí lẹ́gba ni kí Nàìjíríà máa nà yẹn lẹ́gba kóònù tó máa nà yẹn lẹ́gba. ìwọ máa bá fi kíkan gbé dúró. ṣẹ́gbẹ́ ẹ̀dúgbọ́n mẹ́rin free health care for pregnant women gbogbo programu tí bàbá wa Awólọ́wọ̀ ti ṣe ọmọ yẹn wá introduce ẹ̀ lọ́dọ̀ wọn. Traoré rí wípé bad leader no more hospital bill pay bill ṣẹ́rí nǹkan ṣe fún wa nígbà títí wa nìyẹn o nígbà ayé tí Yorùbá rí ògo wọn lò ó wá rí wípé a ní ọrọ̀ ajé à ń wá kúsá à ń wá ẹgbẹ́ yìí gbogbo ohun tí àwa ní làwọn France fi ń ṣògo tó fi pera wọn ní one of the world powerful nation nígbà tó gbàjọba lọ́wọ́ president wọn ó sì fi power ó bẹ̀rẹ̀ sí introduce tó jẹ́ pé ó rọrùn fún wọn ní abẹ́rẹ́ lẹ́rìí pé Traoré of Africa it is because they have only one problem bad leaders
ogun wo ló dojúkọ ìran Yorùbá? It is easy láti ṣe tí ìran Burkina Faso ń ṣe lọ́wọ́lọ́wọ́. It is easy láti ṣe tí ìran Burkina Faso ń ṣe lọ́wọ́, bọ̀tí nìkan la máa rìn ká tó débẹ̀. Ogun tó ń jẹ ìran Yorùbá kì í ṣe ogun bad leader nìkan. Ṣé ń gbọ́ mi sà? Ṣé ń gbọ́ mi mà? Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Iṣẹ́ tí Ìgbòho gbé dání ló yẹ ká gbogbo wa, ìbá àgbà wa lọ́dún méjì, ìbá àgbà wa lọ́dún mẹ́ta, ìbá àgbà wa lọ́dún mẹ́wàá, kí gbogbo wa ta quology wípé this freedom we need it. Ogun ẹyọ kan ló fèsì Burkina Faso. Ológun bad leader tó ń tà wọ́n fáwọn àjòjì. In Yorùbá land, a ní ogun ẹlẹ́yàmẹ̀yà tí ó lè jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ ní ìran Yorùbá. Torí Yorùbá wípé ará iwájú tó jì sí kòtò, ó kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn, ó kọ́ wọn lọ́gbọ́n. Gbogbo ohun tó dàbí ọ̀tun ní Burkina Faso lénìí, ìran Yorùbá ti jèrè ẹ̀rí ní 1952 to 1959 ni mo fi ní pé ìbànújẹ́ ńlá ni kẹ́nìyàn máa pàtàn ọ̀rọ̀ nínú òṣì, kẹ́nìyàn máa sọ pé bó ti gbádùn rí nígbà tó wà nínú ìyà. When the Yoruba have a freedom, temporary freedom, temporary ni ò kì í ṣe jẹ níwọ̀ o. Ẹ wá gbé wá sínú ìròyìn yín pé tí Yorùbá bá ní total freedom, permanent freedom láti 1952 tí àwọn bàbá yẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, kí iṣẹ́ yẹn máa lọ síwájú títí dé ní, ṣé France gan lè dó lẹ́gbẹ̀ẹ́ wa, ṣé England gan lè dó lẹ́gbẹ̀ẹ́ wa. It is because we don't have a freedom. Gbogbo iṣẹ́ rere, ìwọ ní free health, free education, no hospital bill, agriculture, wọ́n gbégilé. Ìyẹn ni pé kò sí tẹ́nìyàn lè ṣe tí ò bá ní òmìnira. Brother mi kan wà láti kékeré ló ti ń dream pé I want to become a banker. He want to read a chartered accountant. Kó jẹ́ chartered accountant, kó dúró, kó wà níbi ètò ìṣirò owó. Ṣùgbọ́n nígbà tó dàgbà, tó ń lọ léèwé, tí ò tí ì sí òmìnira, àwọn òbí ẹ̀ ní láyé. Agbẹjọ́rò ni o, you must become a lawyer. He did not have a freedom. Ó ní láti gbà fáwọn òbí ẹ̀. Ó ní láti gbà. Ṣùgbọ́n nígbà tí ó ní freedom tán, he now go back to our own vision. Ìkíní láti kékeré ló ti wù mí. Ó ṣe ìwà lọ ró for chartered accountant. Padà síléèwé pé àníkíní mo fẹ́ mọ̀ sẹ́ẹ̀. Ìyẹn ni pé tẹ́nìyàn ò bá ní freedom, irú wọn máa ń fi àrà sínú kú ni. Òun ló ṣẹlẹ̀ fún ìran Yorùbá lénìí. It is good. Mo mọ àwọn ìyá tó ní investment sí ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tẹ̀rù ń bà wọ́n. Mo mọ àwọn ìyá tó ti dá oko lọ rẹpẹtẹ tí ì ṣe 20 acres of land. Tó ń pè mí pé owó tí à ń fi secure ilẹ̀ yẹ, tó fi secure oko yẹ, pé bàbá Èkìtì ó tó kọ́ ilé ńlá. Ìjọwọ́ la fẹ́ ṣe yẹ̀dà. Let every Yorùbá see pé ohun àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ ní òmìnira wa. Báyé lálẹ́ dára láti gbà tá a ti bẹ̀rẹ̀ ní 2019. Àti ìgbọ́ pé ibi pa àwọn èèyàn kan sójú títì. Èmi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀mú lóko. Oko àrò jẹ́ tí ìṣoko èèyàn lè tà. Àwọn èèyàn wọ́n ṣàṣì ń lọ bí iṣẹ́. Ṣùgbọ́n ohun tí ènìyàn bá wà ní ilẹ̀ bàbá ẹ̀ tí ò lè fi fọkàn balẹ̀, tí Fúlàní sọ fún wa wípé àwọn máa já bíríìjì wa, àwọn máa bọ́ǹbù wa, àwọn máa kó nẹ́tíwọ̀kì wa lọ. Èmi rò pé àwọn bàbá mi máa sọ kankan. A ní ẹ̀sìn, àṣà àti òmìnira. Bàbá mi máa sọ fún mi pé òmìnira làkọ́kọ́. Tó bá ní òmìnira, wàá lè ní orí ọ̀fẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láti ṣe ẹ̀sìn.
wà á lè ní ìfọ̀kànbalẹ̀ láti gbé àṣà ẹ̀ lárugẹ níbi tí Yorùbá ń lọ tá a bá tètè gbára wa wọn á kàn sọ fún wa ní pé wọn ò gbẹ́dọ̀ ránṣọ Yorùbá mọ́ ká máa wọṣọ Fúlàní wọn á sọ fún wa pé wọn ò gbẹ́dọ̀ gbọ́ ká jẹ oúnjẹ Yorùbá mọ́ tẹ́bàdẹ̀ ni pé kéèkì tì má jẹ yán mọ́ bígbà tẹ́nìyàn bá fẹ́ gba ẹ̀mí èèyàn ni. We need the freedom. Let every Yoruba appreciate Chief Sunday Adeyemo Igboho Oòṣà. Bàbá tó bá mi sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ yẹn rí mo lè pe bàbá yẹn ń sìn. Bàbá yẹn ṣiṣẹ́ ní ọ́fíìsì kan ní Àbújá ọ́fíìsì ìjọba ni. Ó ti rìtáyà. Kó gbowó rìtáyámẹ́ǹtì wálé ní wálọ́la wálé ní wàlọ́la wálé ní wàlọ́la wàlọ́la. Ìgbà tó máa gbọ́ nígbà tó máa padà lọ́bẹ̀ wọn náà ti san owó yẹn pé wọ́n gbé síta fún rìsíìtì tó fi san owó fún bàbá yẹn ní signation ló wà ń bẹ̀ 29 million naira tí bàbá yẹn ò dẹ̀ fọwọ́ ẹgbẹ́ ẹyọ kan ó wá pè kan nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ jẹ́ ọmọ Yorùbá tọ́jọ́ wà ń bẹ̀ àwọn ọmọ Yorùbá mẹ́sẹ̀sọ tó wà ń bẹ̀ the same thing náà ṣe fún wọn. àwa ń pa ìtàn ọ̀rọ̀ nínú òṣì Yorùbá we need our security ṣe rí n tó lè mú wa kágbà kámú ni pé ká má rí ẹni tí Ọlọ́run lè lò gẹ́gẹ́ bí ohun èlò rẹ̀ ohun èlò sí ọlá ọ̀rọ̀ Bíbélì kan sọ wípé ó lé ẹni tó bá mi kójọ lè mímọ̀ èmi ò mẹ́ni tó bá mi túká Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé Sunday bàbá Adéyẹmọ ó gbé wọn dìde Sunday Ìgbòho ó gbé bàbá Akíntóyè ó gbé wọn dìde pé go I want you to lead my people out of slave. Bí àbá jẹ́ mùsùlùmí àá jẹ́ kìrìsìtẹ́nì àá jẹ́ àwọn bàbá wa oníṣẹ̀ǹbáyé nígbà táwọn àwọn kìrìsìtẹ́nì máa kúrò nínú ìgbèkùn ní Íjíbítì kì í ṣọjọ́ kan kì í ṣọjọ́ méjì kì í ṣọjọ́ kan kì í ṣọjọ́ méjì. The Baba Akintoye and Chief Sunday Igboho have a good vision. Ìjà ara wọn kọ́ ló ń jà mo ti sọ fún yín láàárọ̀ yìí. Mi ò gbórí ọlọ́pàá kọ́lọ́pàá dáṣe èèyàn lówó ọlọ́pàá Nàìjíríà bó lọ kí wọ́n lé ìwọ ló máa fún wọn lówó bó wá bá kẹ́ ń lé ìwọ ló máa fún wọn lówó immediately they know tí kan nínú wọn recognize pé ìkan nínú àwọn ọmọ Sunday Igboho lélẹ́yìí tí mo ní yẹ́ ẹ̀tọ́ ọmọ Igboho ni mí mi ò tí ń tẹ́ gíláàsì tẹ́lẹ̀ àṣẹ sínú mọ́tò ẹ ló ìdí end of this month tá a bá dẹ̀ lówó àṣìkúrò lára mọ́tò ìyẹn ni mo tẹ̀rù kó wọ́n dára dúró fún immediately they see me as Sunday Igboho wọ́n bá bẹ̀rẹ̀ sí praise Sunday Igboho Igboho ṣá iṣẹ́ lọmọkùnrin yẹn ń ṣe Yorùbá we need freedom Nigeria togetherness wa it cause evil oríṣiríṣi òyìnbó ni mò ń gbọ́ láàrin wọn togetherness wa it cause evil and moreover the basket food was not a Fulani they are just Plateau and Benue ẹ mọ bó ṣe ń pa wọn ní Benue lọ́wọ́lọ́wọ́ ṣe irú ìyẹn la fẹ́ kó tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá we need our freedom ẹ má jẹ́ oṣù yẹn ẹ má jẹ́ orẹ́ yín mo rọ gbogbo ẹ̀yin tẹ́ ti ń rẹ̀wẹ̀sì a ti bẹ̀rẹ̀ ọdún karùn-ún rèé a ti bẹ̀rẹ̀ ọdún kẹrin rèé ojúbọ̀rọ̀ ò ṣe é gbọmọ lọ́wọ́ ẹ̀kúrọ̀ and I want every one of us to know Nàìjíríà tá a la àṣẹ mọ́ Nàìjíríà tá a la fẹ́ wó palẹ̀ kí ìran Yorùbá bá lè nísinmi wọ́n ti wà together more than 100 years tó ti jingiri nínú ìwà ìbàjẹ́ ìwà asán ṣe rí immediately development progressive is part of the culture of Yorubas development kò sí bọ́mọ Yorùbá ṣe ya wèrè tó a máa bí nǹkan ṣe máa tẹ̀síwájú ní ọ̀nà títí ẹ̀ ló mọ̀ but àwọn tó so wá papọ̀ mọ́ yìí they are just looting bí wọ́n ṣe loot wọ́n ní former NNPC almost 800 billion nọ́mbà nínú àkáǹtì ẹ̀ kan bí wọ́n ṣe ń kó owó yẹjẹ ní north àwọn ló pọ̀ jù nínú àlùmọ́ọ́jèrè ìyẹn ni pé ká máa tún nǹkan ṣe ìdàgbàsókè was not part of their culture but it's part of our culture. Nàìjíríà so Yorùbá mú sójú kan Nàìjíríà dá wa dúró sójú kan
Nàìjíríà ò jẹ́ kí ìran Yorùbá ó gbégbé. Please, we need our freedom. Ẹ má jẹ́ oṣù yín, ẹ má jẹ́ ọ̀rẹ́ yín. Don't let us divert our attention. We can do it. A ti ń ṣe bọ̀, ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ bí kò ṣe ẹni tó bá forí títí dídé òpin. Ohun tó lè mú wa máa kó rẹ̀wẹ̀sì ni wípé àárí ẹni tọ́lọ́run ọba mi gbé dìde, ààrẹ ẹni tọ́lọ́run ọba mi rán wa tó rán sí wa. Ọlọ́run ọba mi ti rán Sunday Igboho sí ìran Yorùbá tó dẹ̀ yẹ kí èmi àtẹ̀yìnjọ tiwọ́ papọ̀ ká dọ̀ràn lọ́wọ́ kó ṣàṣeyọrí. Káwa náà dúró gẹ́gẹ́ bí sàábé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ká dúró gẹ́gẹ́ bí sàábé bàbá Akíntóyè. This freedom is not for us but for the generation tó ń bọ̀ lẹ́yìn. Torí pé ogun ẹyọ kan ló ń ja Burkina Faso lẹ́fi rí àrà tó ń dá lọ́wọ́. Ogun tó ń ja Yorùbá, ogun tó ń ja Yorùbá, ogun Fúlàní bẹ́ẹ̀ because wọ́n rí wa gẹ́gẹ́ bí obstacle tí ò fẹ́ kán gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Ogun ẹlẹ́yàmẹ̀yà ó ń bẹ nínú ogun tó ń jà wá. Ká má wá sọ pé ogun àwọn ọba, ká má wá sọ pé ogun àwọn bad leader. Ṣé rí tá bá ti lè ṣe ogun Nàìjíríà, ẹ gbàgbé nípa tàwọn ọba yẹn. Majority of them they have good idea but ìbẹ̀rù Fúlàní ló kó sáwọn ọba wa lórí àtọ́jú kòkòrò. We need to support Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. We need to move forward. We need our freedom. Kò ìbànújẹ́ ńlá ni kẹ́nìyàn wà nílé bàbá ẹ̀ kó má lè dára bó ṣe wù ú. Ẹgbọ́n tí bàbá yẹn màmá yẹn sọ lánàá, ó ní wọ́n máa kọ́ ti network nígbà tá a bá ríra wa pè mọ́, wọ́n á já iná gbogbo bíríìjì tó so ìlú kọ̀ọ̀kan papọ̀, wọ́n á gé, wọ́n á bọ̀m̀bù ẹ̀ pé wọ́n ti wà lÉkòó, wọ́n ti wà ńbàdàn, wọ́n ti wà ládó Èkìtì, wọ́n ti wà lákùrẹ́, wọ́n ti wà lóǹdó, wọ́n ti wà lógbómọ̀ṣọ́, wọ́n ti wà lóṣogbo, wọ́n ti wà lẹ́dẹ, wọ́n ti wà ní Ṣakí, wọ́n ti wà ní Ìṣẹ́yìn, wọ́n ti wà lábẹ́kúta, wọ́n ti wà ní Ìjẹ̀bú Òde, wọ́n ti wà ní Ìjẹ̀bú Igbó, wọ́n ti wà ní Ìṣàgámù, wọ́n ti wà ní Ìṣàrà, name it. Gbogbo àwọn city ilẹ̀ Yorùbá pápátá náà fẹ́ bọ́ǹbù at a time. We must not rẹ̀wẹ̀sì ọmọ Yorùbá. The freedom. Gbogbo àrà tí America ń dá, it is because they have freedom. Gbogbo àrà tí Japan ń dá lọ́wọ́, it is because they have freedom. Gbogbo àrà tí China ń dá lọ́wọ́, it is because they have freedom. Mo mọ Ìyáṣọlá kò gbẹ́dọ̀ kú dáadáa. Àrà tó ń dá ní ìlú wọn mi ò ní dárúkọ bẹ̀. They have famine there. But iye òní kan sọwọ́ lẹ̀ pé wọ́n ṣe wọ́n wọ ọ̀rọ̀ freedom ò kàn wọ́n mọ́. Freedom la lè fi torí pé àwọn bàbá wa ní nígbà ayé Awólọ́wọ̀ kò sí tó ń dùn kò mọ́ wọn, kò sí tó ń bà wọ́n lẹ́rù. Wọ́n á ní kò séwu lóko àbí gìrì àparò láyé àwọn bàbá wa. Lóde òní tẹ́ bá gbọ́ gìrì kì í ṣe tàparò, Fúlàní ni. Gbogbo wa là ń wo fídíò ibi tó ti ń kó màálù wọn jẹ oko àgbàdo tó ń wú ẹ̀gẹ́ tí ènìyàn ṣiṣẹ́ jìyà. Màbá kan sọ more than 30 acres of land tó gbìn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ oko àgbàdo. Ó ní ìgbà tó máa débẹ̀ àwọn màálù tó ń bá ń bẹ̀ wọ́n lé ní 1000. Olólùwọ̀n ló ní kán máa rí òun. Olórí níbi táwọn máa ń páàkì mọ́tò sí, wọ́n ibẹ̀ yẹ wọ́n á da free wá sísàlẹ̀ nìkan tó gòkè kan tó dé oko yẹ. Olóòrùn náà ní pé káwọn ọmọ yẹ ká padà fi wọ́n lẹ̀ jẹ́ ká máa jàgbàdo yẹ lọ, ẹ jẹ́ ká máa ṣe tó fẹ́ ṣe lọ. Wọ́n lọ pọlọ́pàá, àwọn ọlọ́pàá láwọn ò lè lọ bá wọn. Ẹ má gbàgbé àwọn security wa, they have pòpòpòpò, the Fulani have AK-47, AK-49. Èrè ìdí tá a fi gbẹ́dọ̀ jà fún òmìnira wa nìyẹn. We need our freedom. Ká ṣùgbà ọmọ Adéyẹmọ, ká ṣùgbà bàbá Akíntóyè, iṣẹ́ wa náà ń ṣe. Olódùmarè ló rán wa sí wa. Bí Ọlọ́run ọba mi ṣe rán Mósè níṣẹ́, bọ́lọ́run ọba mi ṣe rán Gídíónì níṣẹ́, bọ́lọ́run ọba mi ṣe rán Dáfídì níṣẹ́, tí wọ́n dẹ̀ jagun àjàyè torí pé àwọn èèyàn wọn mú rí pé lóòótọ́ iṣẹ́ tí Ọlọ́run ọba mi rán sí ìran wọn náà jẹ́. We need our freedom more than before. We need our freedom more than before. Ìyá yẹn tuntun pè mí láàárọ̀ yìí pé Fúlàní yẹn tún pè mí pé ṣé òun ti kó àwọn èèyàn dé. That means to say their main business. Ẹgbọ́n tó máa Adéyẹmọ sọ, ó láwọn Fúlàní ò fi bá wa ṣeré. They want to pa gbogbo Yorùbá run because of our land.
wọ́n ní àgbàrá ò sọ pé òní léwó onílé ni òní gbà fún ọlọ́run ọba mi ló rán Sunday ọmọ Adéyẹmọ sí wa. Please, the Yorubas, don't let us miss this opportunity. Mo lórí ọ̀fẹ́ last week láti bá àwọn ọmọ Ìgbò àwọn Biafra sọ̀rọ̀. Wọ́n sọ pé tó bá jẹ́ pé ọlọ́run máa fẹ́ràn wa o, pé wá ẹ̀tọ́ ọlọ́run ò fi fún wọn léèyàn bí Sunday Igboho kóhun àti Nnamdi Kanu kọjọ ṣiṣẹ́ papọ̀, kọ́lọ́run fún wọn ní somebody like Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. Ohun tá a ní ẹ jẹ́ kó jọ wá lójú. Let us support the vision, total freedom for the Yorubas. We can do it. We can do it. Títa ríro là ń kọlà. Títa ríro là ń kọlà. Ọ̀rọ̀ freedom wá dàbí oko àgbẹ̀ ní àgbẹ̀ tó lọ sóko. Aṣanko, aroko, èpò àtújáde, àtútù èpò. Ó lè tú èpò bí ẹ̀bí mẹ́ta ẹ̀ mẹ́rin kí àlìkámà gan tó dìde. Please, we can do it. Ẹ mú ìrẹ̀wẹ̀sì kúrò, a ó délẹ̀ ìlérí wa. Ìran wa gbẹ́dọ̀ gba òmìnira láṣẹ Olódùmarè. God bless you. Orúkọ mi ò tí ì yí padà, bàbá Èkìtì náà ni Sàábé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Orúkọ tí mo fẹ́ máa jẹ́ nìyẹn. Bóyá kí n tẹ open YouTube mi kí pè ní Sàábé Ìgbòho. God bless you. Support this channel. Ọlọ́run á support ẹ̀yin náà. Ẹ ṣé gan.